ṣe òṣèlú tí mò ń ṣe láti tún ìlú ṣe ni, kì í ṣe pé nǹkan tí mo fẹ́ rí ń bẹ̀. bí n bá wà l'Abẹ́òkúta àwọn èèyàn ní man politician yẹn, but tí n bá ti kó l'Abẹ́òkúta tí n bá ti dé Abuja, they don't know me as a politician, they know me as a businessman. 50,000 fún ìkọ̀ọ̀kan ẹ̀yìn ìyá yìí 50,000 naira. màá ṣe orin yẹn pé tó dẹ̀ máa tí mo rí pé ó máa affect me, but I still do it. And yes, but ẹni tó mọ̀ kó mọ̀, ẹni tí ò bá mọ̀ Ọlọ́run ni. kì í ṣe pé ó easy náà o, èpo lè pé mo ní owó yẹn o, owó yẹn rẹpẹtẹ o, ṣùgbọ́n àlùbáríkà wà sí. orúkọ náà ṣàjèjì létí mi ò tí ì ronítọ̀hún tó máa lóhùn ògbórúkọ yẹn rí. òkè jìnnà sílẹ̀ high chief Alhaji Bakai Ajao Kedara bàbá pé 70 years ọ̀nà tí wọ́n gbà ṣe ọjọ́ ìbí wọn yàtọ̀ láìsínú òṣèlú, bẹ́ẹ̀ ni wọn ò gbé bá ìdìbò. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣe fún ti 70 years yìí, ọ̀pọ̀ àwọn èèyàn ló múnú wọn dùn. àwọn tó lé ní 20 ni wọ́n máa gbowó okòwò ń bí lẹ́nu. ìwà ń ṣòwò kékeré 50,000 fún ìkọ̀ọ̀kan ẹ̀yìn ìyá yìí 50,000 naira ṣe. máyọ̀wọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kò sì má fàdánwò kan yín o. máyọ̀wọ́ lọ́rọ̀ yín má fi tìǹà yín má padà lẹ́yìn yín o kò sì má fàdánwò kan yín o. wọ́n kọ́ ilé ẹ̀kọ́ ńlá kan tó ń wò lójú ìwòran yìí. bákan náà nílé ẹ̀kọ́ kan ní àdúgbò tí wọ́n bí wọn sí lókè Àgọ́-Òwu, wọ́n tún gbogbo ibẹ̀ ṣe. a ní láti bọ́ díẹ̀ lẹ́nu wọn. kí ló dé tó jẹ́ pọ́n náà tẹ́ gbé gbà lọ́tẹ̀ yìí? mo kọ̀ rò pé kí n fi yin Ọlọ́run lógo. ń tẹ̀ka kàn ṣe pàtí rẹpẹtẹ, kì í ṣe àwọn project ẹ̀ fún for the children. mo dẹ̀ rí pé wọ́n lack of that particular classroom bẹ́ẹ̀. mo kàn lọ́bẹ̀ ǹjẹ́ mo rí pa abẹ́ igi náà ti ń kàwé, gbẹ́n ló ti wà lọ́kàn mi pé máa kọ́ school fún. ẹ tún ṣèkan náà sókè Àgọ́-Òwu náà. 36 years ago nígbà mo jẹ́ kánsẹ́lọ̀ àdúgbò yẹn náà ń pè ní Òwu 1, ìbẹ̀rẹ̀ l'Abẹ́òkúta sì wà l'Abẹ́òkúta. nǹkan tó pín Abẹ́òkúta sí méjì ni mo ti gbìyànjú láti kọ́ iléèwé yẹn. tó nígbà tí mo kọ́ mo dẹ̀ rí pé sílẹ̀ ẹ̀ ti ń ṣe kíní gbogbo ẹ̀ tí mo ṣe ní òkè láti fi mark seven Ìbàdàn kí n ṣe renovation ẹ̀ tuntun dẹ̀ mo ṣe renovation ti òkè Àgọ́-Òwu. Another one ni pé mo tún ṣe toilet another project sí òkè Àgọ́-Òwu, wọ́n ń ṣe yẹn lọ́wọ́ báyìí. èyí tí mo ṣe ìtọ́lọ́ mo ṣe fún un, gbà mo rí àwọn inú mi dùn, ọ̀nà inú mi dùn gan, ọmọ kékékékékékéké ẹ̀gbọ́n yín ṣùrù bò mí, wọ́n ń ṣe gbogbo ẹ̀, inú mi dùn. a tún gbọ́ pé àwọn èèyàn tó lé ní 20 lẹ tún dá lókòwò owó ńlá láti bẹ̀rẹ̀ okòwò. kí ló tún fà yìí? ọpẹ́ nìyẹn lọ́dọ̀ Ọlọ́run, because èmi kọ́ ni mo ti ń ṣe. ibi tó ń bí mi sí lókè Àgọ́ yẹn tẹ́ bá lọ béèrè wò nígbà kan, every year ni máa ń bá empower èèyàn, every year ni máa ń dá wọn ní okòwò. ìkànnì àwọn tó tí mo dá lókòwò ńgbà yẹn mo tún ní kan fún. ìdí tí mo ní kan fún ni pé látijọ́ tí mo ti dá lókòwò, ó ń ta dùndún, ó ń ta àkàrà ń bẹ̀ yẹn, láti jọ́ yẹn ó dẹ̀ sì ń ṣiṣẹ́ yẹn. àwọn tó bá súnmọ́ mi máa ń sọ mọ́ ẹ pé wọ́n tẹra mọ́ṣẹ́ wọn. mo ń ṣe òṣèlú tí mò ń ṣe láti tún ìlú ṣe ni, kì í ṣe pé nǹkan tí mo fẹ́ rí ń bẹ̀. bí n bá wà l'Abẹ́òkúta àwọn èèyàn ní man politician yẹn, but tí n bá ti kó l'Abẹ́òkúta tí n bá ti dé Abuja, they don't know me as a politician. They know me as a businessman because I'm into agric services and I've been working all over. Setback wà o, mi ò no say setback o. Setback pọ̀ lóríṣiríṣi. Ìwọ tó bá d'Abẹ́òkúta, ìwọ ọmọ ibi tówó ti ń wá, wọ́n kàn rò bí bóyá owó òṣèlú yẹn ni mo fi ilẹ̀ yọ sígbà mo ṣe kánsẹ́lọ̀ ní 1987. ìgbà kò tí
mi dẹ̀ ní appointment kan pé appointment ni mo leave ní. Nígbà tèmi kúrò ní school tí mo lọ sí poly mo ń dì pẹ̀lú heavy duty spare parts. Nígbà mo wà ní Federal Ministry of Works I was a store officer àbúrò mi lólu I was a store officer mo ń keep store heavy duty spare parts ni. Nígbà tí mo resign náà yẹn náà spare parts mo kàn ń tà heavy duty caterpillar spare parts mo kàn kì í ṣe pé ó easy náà o èpo easy kì í ṣe pé mo ní owó yẹn o owó yẹn rẹpẹtẹ o ṣùgbọ́n àlùbáríkà wà ń bẹ̀ àlùbáríkà wà ń bẹ̀ àlùbáríkà dẹ̀ ju gbogbo nǹkan lọ láyé. so èpo yẹn rẹpẹtẹ o ẹ̀kọ́ ní pé nǹkan tó bá ń ṣe tẹra mọ́ kó dẹ̀ má ṣọ̀lẹ mo hate ọ̀lẹ. To give you one example à ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ní UNAP torí services là ń ṣe ẹgbẹ́ Túndé wá bá mi ó ní dádì ẹ lè máa bínú pé kínní first born mi ni mo ní má dùn mí lọ sí lọ́sẹ̀nu iṣẹ́ kó fi gbogbo yẹn lẹ̀. Alhaji Bakai Okedara ní àkíyèsí ta tún ṣe ni pé gbogbo ètò tẹ́ ṣe ní fún ti ọjọ́ òbí yìí kábíyèsí olówu wọn kúrò ńbẹ̀ wọ́n bá yín lọ sí òkè àgóòwú wọ́n tún kúrò lókè àgóòwú wọ́n tún wá síbi tẹ́ ti sílé ẹ̀kọ́ àjọṣepọ̀ wo ló wà yàtọ̀ sí pé ẹjọ́ lóye náà lù ó ní láti jẹ́ pé nǹkan kan tún wà ńbẹ̀ nìyẹn tí kábíyèsí fi lè faralẹ̀ tó yẹn. ṣé mọ̀ pé kábíyèsí from time to time ó láìka ọmọ ìlú ẹ̀ ọmọ ilé tó bá tiẹ̀ ti ń ṣe dáadáa ó máa ń support ẹ̀ èmi nǹkan náà kọ́ ló ń ṣe bẹ́ẹ̀ sí gbogbo ń ṣe sáwọn ọmọ ìlú ẹ̀ nìyẹn torí ẹni tí ó máa ń fẹ́ development ni ó ti rí pé development project ni mo fẹ́ ṣe lórí dúró bẹ́ẹ̀ yẹn. Alhaji Bakai Ajao Okedara náà ni ẹ ti ń wò látàárọ̀ aláṣẹ OKD Agro-Services Green Growers Nigeria Limited Bakai Farms Green Farm Services Limited. àwọn gbàládùra pé lágbára Ọlọ́run ẹ ṣe 80 ẹ ṣe 90 ẹ̀mí yẹn 100 lágbára Ọlọ́run àwọn wo lẹ fẹ́ kí generally. màá kí ìyàwó mi Rems màá dẹ̀ kí àwọn àbúrò mi lọ́kùnrin lóbìnrin látòrí Ṣáàkì ó dẹ̀ kí gbogbo àwọn ọmọ mi tó wà lókè àgóòwú Túndé Ṣínà màá dẹ̀ kí ọ̀gá lájà sí màkìlájà mo kí dis mo dẹ̀ kí Saheed náà specially mo fẹ́ kí Túndé Okedara mo ti pé 7 years reason mo fẹ́ kí specially ni pé very honest person very honest person ó kọ̀wọ̀ sí because òun oníwà tèmi ò ní tí mo dẹ̀ appreciate well ìdí tí mo dẹ̀ fi ń kí ni pé ó wà lára àwọn tó mójútó iléeṣẹ́ wa mo dẹ̀ kí all the workers tó wà ní OKD Agro-Services látòrí Mr. Ege Afẹ́lúmọ́ Paul Gbénga Yínká all those workers they are dedicated workers because some of them have been with me over 20-something years. They are still with me. They are still working with me. I used to ask myself, kí ni rídì tí àwọn òṣìṣẹ́ mi ò ṣe lọ? I used to ask myself, and I thank God for them. Tó bá ń ṣe rere báyìí, inú mi máa ń dùn mí. Tí bá gbẹ́ pẹ́ lómi kọ́ lẹ́nu wọn, màá ní wẹ́. Ibi tó ti ṣe ìgbówó mi ò mí sí náà. Ẹ jẹ́ kó kọ́ nǹkan tó máa kọ́. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Because iṣẹ́ ẹ̀gbẹ́ làwa ń ṣe, iṣẹ́ inú oko làwa ń wò, inú gbó àwọn tá ìjọ ń ṣiṣẹ́. Mo kí wọn specially. Mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ Àbíbù ni o, Wàsí ni o, Mọpé ni o, Mọ́túndé ni o, because Papa all of them ọmọ mi pọ̀ ọmọ mi pọ̀ Sùlẹ́à ni o, Táwà ni o, Kùdùsì ni o, Àṣìṣì ni o, ọmọ mi pọ̀ Níyì ni o, ọmọ mi pọ̀ and I thank my God at Nasi. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu o they contributed a lot. Wow. Without me knowing himself
I thank God for my life. Ọlọ́run fẹ́ràn mi. Bọ́bí ń súnmọ́ dáadáa tó. na Alhaji Bakai Okedara ní ìkádìí ẹ̀sà gẹ́gẹ́ bí ẹni tó máa ń ṣoore tó máa ń ṣàánú èyí ò lè tẹ́ gbogbo àwọn èèyàn lọ́rùn. Báwo lẹ ṣe máa ń kó ṣé gbogbo yẹn ìní ìwà nífẹ̀ẹ́ súyàn láti gbà tẹ́ ti ń ṣe rárá. Kò ń sún mi o. Ẹ wo, let me tell you, tẹ́lẹ̀ mi bá ṣe nǹkan mi báyìí, màá kàn wò wọ́n báyìí lónìí. Wẹ́ ń ṣe nǹkan tí màá ṣe fọ́lọ́run ọba. I don't have any problem láti ṣe nǹkan because mo mọ̀ pé Ọlọ́run bù sí fún mi ni mo ń ṣe. Á dẹ̀ tó máa ṣe sí. Ọlọ́run bù sí fún mi ni. So I don't mind pé kí n ṣoore àbí even máa out of my way máa ṣe oore yẹn pé tó dẹ̀ máa tí mo mọ̀ pé ó máa affect me but I still do it. And yes but ẹni tó mọ̀ kó mọ̀ ẹni tí ò bá mọ̀ ẹ ṣàṣe Ọlọ́run ni. Èyí tẹ́yìn máa ń ṣe yẹn ṣé willingly wà ń bẹ̀ ni àbí gbogbo ẹ̀ lọ́ máa ń béèrè. Tí n bá mọ̀ pé nǹkan tí mo lè ṣe fún ẹ tí mo dẹ̀ mọ̀ pé ó wúlò fún ẹ bọ̀ tí ó bá wúlò fún ẹ. Mo sì lè fáwọn ẹ pé mo mẹ́rin 200 nígbà yẹn. When the time comes Ọlọ́run gbèsè ẹ̀ bẹ́ẹ̀ lè rí pépà kí n máa pè ní owó. Ọlọ́run ṣàṣìṣe ọwọ́ ẹ̀ sọ. That is mo kàn rí i pé Ọlọ́run tẹ̀sí nígbà yẹn. Since that time Ọlọ́run dẹ̀ jẹ́ kí n survive there. Alhamdulillah. Ó ti dáa fún Alhaji Bakai Okedara láàárọ̀, ó ti dáa fún wọn lọ́sàn-án. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí àtẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáyé, ẹ bá mi ṣàmì àdúrà yìí, ó máa dáa fún wọn dọjọ́ alẹ́ ni. Ọ̀pọ̀ máa ń sọ pé kò tó yọ̀ sí tí ò bá tí ì dálẹ́. Ṣùgbọ́n má jẹ́ àtọ́ra wa bẹ́ẹ̀ èèyàn bá ti pé 70 years fún tọ́lọ̀ ń sọ nìyẹn. Ìyí tó kù ìgbádùn ni gbogbo ìtókù tẹ́ máa lò láyé ẹ̀ ní mọ̀nẹ́ra. Ọlọ́run wọlá gbogbo wọn tẹ́ ti ṣoore fún. Gbogbo tẹ́ fàlàáfíà kójọ pátá Alhaji Bakai Okedara níta ní gbàǹjo ó ṣe wá di báyìí ò ní jẹ́ ti yín Ọlọ́run ò ní yọwọ́ náà rẹ yín o àárín ẹ̀yin àtọlọ́run ò tẹ̀ ní dàrú ọ̀rọ̀ fanahu Ọláwọlé Àtàndá Adéjòjò lórúkọ mi lóhùn agbẹ́rin tí wọ́n fa gbogbo tí mo rà á ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀ ó ní gbòjì ìgbádùn tẹ́nìkan kì í gbọ́ kó má tàdírẹ́kẹ̀ Alhaji Bakai Ajao Okedara happy birthday once again sir. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.